látàrí ẹ̀sìn ṣíṣe sẹ́ẹ̀ kò sí ń tó burú, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbéyàwó ń dàrú látàrí ẹ̀sìn ṣíṣe religions. Ó dáa kéèyàn ṣe ẹ̀sìn kó mọ Ọlọ́run kó bẹ̀rù Ọlọ́run, ṣùgbọ́n gbogbo nǹkan láyé tó bá má ṣe jù dání Ọlọ́run ò fẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fi àṣejù ẹ̀sìn tó ti mú wọnú ìgbéyàwó ẹ̀. Bí àpẹẹrẹ, obìnrin tó fẹ́ ọkọ nígbà tí ò tí ì wọnú ẹ̀sìn dojúdojú, tó wá wọnú ẹ̀sìn tán tó kọ gbogbo nǹkan tí ọkọ rẹ̀ tó fi fẹ́ tó kọ̀ sílẹ̀ tí ò ṣe mọ́, tó wá ń sọ di ẹ̀ṣẹ̀ wípé eléyìí ò dáa. Ọkọ rẹ̀ náà ò tí ì wọnú ẹ̀sìn o. Ọkọ rẹ̀ ò bá ṣe ẹ̀sìn bíi tiẹ̀, bó bá ṣẹ̀sìn bíi tiẹ̀ kò tí ì jinlẹ̀ ń bẹ̀. Ẹ mọ̀ pé àwọn ìyá wa ní máa ń kọ́kọ́ wọnú gbogbo nǹkan tí wọ́n wàá fọkọ wọn wọ̀ ọ́. Ó wọnú ẹ̀sìn tán, ò múra bó ti máa ń múra tẹ́lẹ̀ mọ́. Ó ní èmi ò lè wọ aṣọ èṣùbèlèké yẹn o. Aṣọ yẹn ò dá o. Kíní kan ni kò dá, kò tọ́ súnà, kò bọ́lọ́run pàdé. Àwọn áńgẹ́lì ọ̀fẹ́. Ṣùgbọ́n bó ṣe ń múra nìyẹn tọkọ rẹ fi nífẹ̀ẹ́ rẹ̀. Ó wá di aláṣọ gbàgẹ̀rẹ̀ lójoojúmọ́. Gbogbo aṣọ tó wọ̀ gbàgẹ̀rẹ̀ ní àfi bí aṣọ eégún. Èmi ìwọ̀n òrójú rẹ ká wípé nú ẹ̀ ló wà tẹ́lẹ̀, ó mà dà. Ó sì nú ẹ̀ tẹ́lẹ̀ o. Ṣọ̀gbọ́n gba sùúrù ṣá kí ó tó di pé ọkọ rẹ máa fara mọ́. Ìwọ ti pàṣẹ ọ̀rẹ́, ipasẹ̀ bí ó wọnú àwọn ẹ̀sìn kan tí kìí ṣe kọ́kọ́ rẹ̀ ń ṣe tí wọn náà ò ṣe kẹ́ tó fẹ́ra. Ó pa gbogbo nǹkan tọkọ rẹ fi fẹ́ràn rẹ, ó pátì. Ó lẹ́sìn tó ń sìn kò fẹ́ràn rẹ̀. Àwọn nǹkan yìí lè fà á kí ìgbéyàwó rẹ ó dàrú. Ọ̀pọ̀ nǹkan ló ń kà kẹ́sẹ̀ nínú ìgbéyàwó. Àwọn àrà tó ń fọkọ rẹ dá tẹ́lẹ̀, tẹ́lẹ̀ bá déré pápá ọpátì, ìwọ ọmọ alára wá dẹni tí ò tiẹ̀ gbàràdá mọ́. Ọwá mú àrà ọ̀sọ́ di rádaràda lọ́dọ̀ ọkọ rẹ nítorí ẹ̀sìn, ọkọ tí ò tí ì tẹ̀lé ẹ wọnú ẹ̀sìn. Orílẹ̀-èdè kan tí àwọn ọmọ ìsìn máa ń pè àwọn bàbá àti àwọn ní tàbáyé. Ó ní báwọn áńgẹ́lì bá gbọ́ wọ́n nà èdè èṣù ni, ó sì ń pèdè nǹkan tó wọnú ẹ̀sìn. Ọ̀ ń bọ́kọ rẹ fà á kó o tó wọnú ẹ̀sìn. Ṣùgbọ́n ní ìsìn ó dé èèwọ̀, kò sí tó burú nù kéèyàn ó tẹ̀lé Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run tó dá Ádámù àti Éfà, ọmọ àrà tí wọ́n fira wọn dá o. Kì í ṣe aráàta, kì í ṣe àjòjì là ń sọ nípa ẹ̀. À ń sọ nípa ọkọ rẹ. Ọkọ rẹ ò tí ì gbẹ̀sìn bíi tiẹ̀. Ó wá kó gbogbo aṣọ tó ń wọ̀, àwọn aṣọ oorun tó máa ń wọ̀ lọ́wọ́ alẹ́, tó máa ń gbóṣùbà fọ́lọ́run láti ọkọ rẹ̀ ó wò tí ó sọ pé Ọlọ́run ọmọ káre látara aya mi. Ó pa gbogbo ẹ̀ tí ó sún ná. Ó lọ mú àwọn aṣọ tó jẹ́ pé ó fi gbogbo ògo Ọlọ́run hàn lára rẹ̀, ó tún ná. Ó wá gbé yìí tó gbé gbogbo ògo Ọlọ́run pamọ́ nínú ara rẹ̀ fọ́kọ rẹ̀. Ó wá gbé wọ̀. Ọkọ wá dé kò rí tí ẹ rò. Ọjọ́ rò dáadáa. Rò ó. Ṣé kìí ṣe pé òun ṣera rẹ̀? Ṣé kìí ṣe pé ara rẹ̀ kò tọ́ ọ̀rọ̀? Wò mí dáadáa, ókè ó rí mi. Ó ń juwọ́ sí ìdílé aláyọ̀ rẹ̀ díẹ̀díẹ̀ ni. Ṣé báyìí tó bá padà yá yóò padà di ẹyẹ tó fò ló ń ṣẹ́wọ́ sí. Ọkọ̀ tó ti lọ ló ń juwọ́ sí. Bàálù rẹ̀ wá di ẹropléènì tó ń lọ. Bá mi kíyà mi ẹ̀kọ́ méjì yóò yó mi o. Wàláhì ọ̀jẹ̀ ẹ̀kọ́ méjì yóò yọ gan.
ó ti gbé sí orí gbàǹjo ìyẹn ìdílé rẹ. Bend down, take your own choice. Ohun tó yẹ kó o ṣe kó o tó jáwọ́ nínú àrà tí ẹ̀ ń fi ọkọ yín dá ni pé kó o kọ́kọ́ rí i pé ọkọ rẹ gba ẹ̀sìn náà bíi tiẹ̀ lọ́nà ìrẹ̀lẹ̀, kì í ṣe pé ó máa fọ́ọ̀sì ẹ̀. Látara ìwà rẹ tó ń hù kó rí nǹkan gidi nínú ẹ̀sìn tó ń tẹ̀lé wípé ìtíyàwó mi bá sọ mo mọ̀ tí ríwà rẹ̀lẹ̀ lára ẹ̀ kò máa ń bínú mọ́, yóò gba gbogbo nǹkan tó bá ń ṣe. Kì í ṣe dandan o, ṣùgbọ́n ó lè má nífẹ̀ẹ́ sí ó lè má nífẹ̀ẹ́ sí ọ̀nà tó ń tọ̀. Táṣejù bá wà nínú ẹ̀sìn tó olóògbà tó rọ́lọ́run òróró, ọkọ rẹ lè má nífẹ̀ẹ́ sí. Bó bá wá gbà fún ọ, ó ṣeé ṣe kó jẹ́ tán o, kò ní ṣáàjì ń gbà fún mo nífẹ̀ẹ́ kó máa wà láyé ààrẹ wọ́n máa ṣe mímọ̀ gun kẹ̀kẹ́ rálì tọ̀dọ̀ mi ń ta, kò lè fura. Olóòtú, kò lè fura. Ṣé bọ́ fẹ́ kó gba ẹ̀sìn tó pẹ̀lú agídí ló fi mú, ó lòun ti gbọ́ ọ wá gun kẹ̀kẹ́ rálì mi ń ta. Àìmọye obìnrin tó gbẹ̀sìn tó ní àti dàgbà mọ́ fọwọ́ kàn mí mọ́, ṣùgbọ́n kò fẹ́ kọ́kọ́ rẹ̀ ó fọwọ́ kan ẹlòmíì, wọn ò sì jọ ṣẹ̀sìn kan náà. Ó fẹ́ pẹ́ ní ẹlẹ́ni, ó fẹ́ fàìsàn bá tiẹ̀ jẹ́. Anyway, bó ṣe wà lóbìnrin náà ló wà lọ́kùnrin o. Ọkọ tó padà gba ẹ̀sìn àgbàsódì lẹ́yìn ìgbéyàwó tiẹ̀ náà ń bẹ lára ẹ̀ o. Lẹ́yìn tó ṣègbéyàwó tán, ìyàwó rẹ̀ ò sì tí ì gba irú ẹ̀sìn tó lóun gbà o. Gbogbo àrà orí ìbùsùn ó ti di ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ tiẹ̀ náà. Ó ti dẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ sì fẹ́ràn eré àtijọ́. Ṣé ẹ gbọ́ èdè tí àwílò tó fi ń kọrin kẹ́ ẹ tó máa jó sí, ìlú ló jẹ́ ẹ máa jó sí. Ṣé ẹ gbédè Michael Jackson kẹ́ ẹ tó máa ṣe breaking dance, ìlú ní àti jìtá. Eré àtijọ́ tọkọ kọ̀ sílẹ̀, ó ti ń fi ìyà ọ̀run jẹ ìyàwó ẹ̀ o. Ìyàwó tí ń ráwọn oríṣiríṣi tí ìyàwó rẹ̀ ti ń sọ fún pé ọkọ mi báyìí lórí. Ààwẹ̀ gbogbo ìgbà ó ti gba ó kan àyà rẹ ìwọ bọ̀dá. Ó gbàyè ìyàwó rẹ nítorí ẹ̀sìn tó gbà. Ọlọ́run òróró. Ìmúra ọkọ àtìyàwó ti wá di taró oko láàrin ilé. Àwọn tí wọ́n wò lẹ́ẹ̀kan tí wọ́n tún wò lẹ́ẹ̀kejì, ó wá di pé ẹ jẹ́ káwọn ilé mọ́ àwọn bọ̀dá aláǹkárá ládùúgbò. Ẹ wá rí nǹkan tó tiẹ̀ wú ara lára yín mọ́, ẹ yẹra yín wò mọ́. Káì, ẹ kì í kó ìdọ̀tí, ẹ kì í ṣe environmental lára yín mọ́ nítorí ẹ̀sìn àgbàsódì. Ẹ̀sìn àgbàsódì yìí ti gbàgbé ìfẹ́ ìpìlẹ̀. Ìdí nù o tọ́pọ̀ ìgbéyàwó fi sọnù. Yí ara rẹ wò lónìí. Ọlọ́run òróró, Ọlọ́run ìfẹ́ sí ni.